Ìbà Elédùmarè, ọba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re, ọba àjùàpè, agbénimádẹ́yìn, afúnimọ́ṣẹ̀rẹ̀gún, ọba alógunlọ́lá aní ìlẹ́yẹ, ọgbọgba tí gbára àdúgbò abọ́kọ̀kọ̀ tí fi yọmọ ẹ̀nú ọ̀fìn. Ìbà Elédùmarè, ìbà lọ́wọ́ rẹ o. tó ìbà lọ́wọ́ àwọn yèyé, ìbà lọ́wọ́ àwọn bàbá, ìbà lọ́wọ́ ọmọdé, ìbà lọ́wọ́ àgbàlagbà, ìbà ọkùnrin, ìbà obìnrin, ìbà àwọn akásọlérí mọ́rẹ̀rù, obìnrin bàmìbàmì tán yànyàn. Ìbà yín o, èèyàn ajẹrun òru àjẹdò èèyàn mọ́bì. Ìbà lálọ́ ògiri òkò, òbẹ̀lẹ́kún sunkún kẹ́rù òbẹ̀lẹ́kún, ọba dásọ̀rọ̀ tí ò tó dá sí. Ẹlẹ́kún sunkún láàárọ̀ yẹn ṣẹ̀jẹ̀, onímẹ̀sùnmí láàárọ̀ yẹn sọ̀fún. Ẹbọra ti jẹ́ látọ̀ pa ìsúnmọ́ ṣe wá nílẹ̀ Yorùbá o. Ọ̀tá Yorùbá ni ọlọ́mọ bá wa ṣe. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọ́rẹ̀. Dákun jẹ́kílẹ̀ Yorùbá ó tò. Wọ́n jà rí wàhálà, wọ́n jà arógun pẹ́ǹtùká o. A kú rògbòdìyàn lú ẹ̀yin ènìyàn mi. A kú bójọjọ́ ti rí káàkiri tìbútòrò orílẹ̀-èdè yìí. Tẹ́ ẹ bá wo bí nǹkan ṣe ń lọ nípa ọ̀rọ̀ Olúwo, àwọn oríṣiríṣi nǹkan wà tí ń ṣẹlẹ̀, àwọn àṣírí kan wà tí ń tú sí wa lọ́wọ́ lórí ọ̀rọ̀ Olúwo. In fact, àwọn àánú àwọn ará Ìwó ṣe mí púpọ̀ pé wọ́n lè kó sínú irú àjàgà yẹn. Torí ẹ̀ la fi máa ń sọ fún wọn pé gbogbo ẹni tó bá sọ pé tí Ifá bá wo ọ̀rọ̀ wọn bí tí máa rí ní ṣe ń rí. Wàláì, kò sórílẹ̀-èdè kan àbí ṣẹ̀dálẹ̀ kan tọ́lọ́run ò fún lẹ́bùn tí wọ́n fi lè máa yanjú ìṣòro tí wọ́n ní. Ẹ̀bùn tọ́lọ́run fúnlẹ̀ Yorùbá, ara ẹ̀ ní Ifá dídá wà. Tó bá jẹ́ pé lódodo Ifá ló bá mú Ràṣídì Olúwo tí gbogbo nǹkan sì ń rí bí ṣe ń rí nílùú Ìwó, a jẹ́ pé ìmọ̀ṣe Elédùmarè ni. Ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn èèyàn ni wọ́n manipulate, dọ́gbọ́n gbé Ràṣídì wọlé láti fi ṣètò tó wù àwọn lọ́kàn ara wọn, àwọn náà mọ fojú ara wọn rí bí ṣe ń rí lénìí. Báwọn làwọn kó ìlú Ìwó ṣìnà. Torí pé àṣìyàn ọba lọ́ba Olúwo ló jẹ́ fún Ìwó lákòókò yìí. Ìlú Ìwó yìí ṣe ìlú kékeré tó yẹ kí irú èèyàn bíi Ràṣídì mọ tẹ orí àpèrè Ìwó báṣubàṣu bí ṣe ń tẹ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ aburú, ọ̀pọ̀lọpọ̀ ò tí ì rí aburú àti àbùkù tí wọ́n ti kó bá àpèrè Ìwó látara bólúwo ṣe ń ṣe yẹn. Aburú tí ó ti ṣe báwo kì í ṣe kérémí o, n tó ní ńlá tó tóbi tó kàǹkà ni o. Wàláì. Torí ẹ̀ ni Yorùbá ṣe máa ń ṣèwádìí. Even bẹ́yìn ó fẹ́ yàwó, Yorùbá ó wádìí. Bílé lọ fẹ́ kọ́, Yorùbá ó wádìí. Ilẹ̀ lọ fẹ́ rà, Yorùbá ó wádìí. Ìwádìí ṣe pàtàkì. Òun náà fi máa pé tọ̀sẹ̀ ló lọ̀yọ́. Ìtọ̀sẹ̀ ló lọ̀yọ́. Gbogbo nǹkan pátá ló nídìí kéèyàn ó béèrè tí ò bá ti yéèyàn. Wọ́n ní tọ́rọ̀ bá rúni lójú, àá bilẹ̀ léèrè. Òwe àwọn bàbá wa ni, ọ̀rọ̀ àwọn bàbá wa ni. Gbogbo orú nǹkan wọ̀nyí ló ṣe pàtàkì. A lè pọ́làjú wá dé ká máa dájú egbò tẹ́lẹ̀. Ẹ wo àbùkù ńlá tólúwo fi ń kan àpèrè Ìwó pẹ̀lú àìwà ìmọ̀kànmọ̀kàn tó gbé dání. Ìgbà mi máa ń wà á bíyàn sí ìdílé ọba, ó lè má jẹ́jẹ́ ọba.
ó lè jẹ́jẹ́ àtọ̀húnrìn wá nípasẹ̀ àìwádìí àti àìkíyèsára ọmọ ẹrú tí ń jọba máwọn ọmọ ọba lọ́wọ́ káàkiri là ń rí Titolúwo la rí lẹ́ni àmìlẹ̀ tí tó ń bọ̀ lọ́la nílẹ̀ Yorùbá tóun náà mọ̀ ṣe lè báṣubàṣu báyìí tí ó máa tẹ̀ lódì ẹ wo damages tí Tolúwo ti kọ́ sí fún Àpèrè Ìwó and ẹ wo bílẹ̀ Yorùbá ṣe bó ṣe tó bó ṣe kàǹkà tó ẹ wo Àpèrè Ìwó yẹn bó ṣe value tó síran Yorùbá ẹ wá wọ ẹni tí ń tukọ̀ bẹ̀. A mú program kan wájú ní ìtọ́jú pé ìyàwó Olúwo ló sọ wínníwínní ọ̀rọ̀ níbẹ̀ àti mílẹ̀ tí ọ̀rẹ́ ti sọ ilé ìta mú wá lónìí ọ̀rẹ́ ló tún sọ ọ̀rẹ́ míì tọ́jọ́jọ́ gbé ní Canada táwọn aráàwọ̀ bá mọ̀ pé irú èèyàn yẹpẹrẹ báyẹn lolúwo kò yẹ kí wọ́n fi ṣe kò yẹ kí wọ́n gbé sórí Àpèrè Ìwó rárá mo fẹ́ kẹ́ gbọ́ wínníwínní ọ̀rọ̀ tó jáde látẹnu bọ́dà wa yìí pẹ̀lú bí nǹkan ṣe lọ rí pẹ̀lú Olúwo látẹ̀yìnwá kó tó di pé wá jọba. tó bá ní kó má jẹun nílé ẹ kó bọ́ sínú tọ́lẹ̀ kó ṣẹlú tọ́lẹ̀ tọ́ba ìkó ní wọnú tọ́lẹ̀ tẹ́kù lọ máa jẹun bẹ̀ wálé máa wọ bẹ̀ á lọ jẹun bẹ̀ ó lè jẹ oúnjẹ ẹ̀ tọ́kọ́ wá bọ́ síta kó wá máa bú ẹ o. Mr. Olúwo before I see anything at all, you know, there's something that táwọn olóyìnbó máa ń sọ wọ́n ní pé whoever God wants to destroy, they first of all make him mad. What makes every order special? It's definitely in the reading they bring to life. Him mad. You understand? You first of all go mad when they want to destroy you. You know, a lot of people believe you are mad. Maybe one is a lomugo, or mugo tipe. Igbo máa ń pààyàn mọ́ nǹkan tó bá wà lára èèyàn kó mugo wọ̀nyẹn kò níbi nǹkan tó fẹ́ ṣe bí láìpẹ́ ṣe fẹ́ rí nìyẹn because ordinarily Rashidi tẹ ọ̀bọ yẹn tẹ wálé yẹn kò ayé ò dáa rárá is a failure, a total failure. Adébẹ́ kò tí kúrò Canada lè ní understand. In fact, wọ́n ti máa dá ọmọ yẹn jọ sí ọ̀dọ̀ ẹ̀ á ti di bàbá Canada kò sí nǹkan tó ń ṣe náà kò is a complete failure. Understand? And it's not possible for him èèyàn tí ò bá ti manage nǹkan rí even when the success now locates him at the end of the day there's no way he will still manage that success. He can never manage the success. Olúwo ò lè manage the success both the president or Mali. I'm telling you bí Olúwo bí Wálé àbí kí náà pé yẹn both the president wọ́n máa lé kò lè manage success at all kò lè manage level to bára ẹ̀ yẹn. He can't manage it because a lot of people wear come up, but boy, this guy is so poor. For example, Wale Onimoto. Understand? Let me tell you something. Let me tell you how cheap it is to have a car in Canada. Understand? Surely, to buy the Canada lane for year, to the papers, to buy the Canada lane, to buy my lobby few months. To buy lobby 3 months. Ole gba moto 2025. Ole gba to buy fair. But car is the cheapest thing. Unless I don't know what back. Understand? It's the cheapest thing. Wale Oni. Ẹsẹ̀ ló fi rìn kiri. Kò ní tìjú mọ́. Sórí, ó sọ pé wọ́n sì máa sọ ọ̀kan ọmọ ní pé tí èèyàn bá ti gbàdúrà kó òun máa kú. Understand? Àmín tí o bá ti gbàdúrà pé Ọlọ́run má jẹ́ kí n tẹ́. Tó bá ti tẹ́, àdúrà pé Ọlọ́run má jẹ́ kí n kú ló máa gbà. Bẹ́ẹ̀ni. Understand? Wálé bó ṣe wà yẹn, àdúrà k'Ọlọ́run má jẹ́ kí n kú ló ń gbà kó tó kúrò ní Canada.
àdúrà Ọlọ́run má jẹ́ kó ń kú ló ń gbà kó tó kúrò ní Canada. Èèyàn tó bá ti ń gbàdúrà kó Ọlọ́run má ṣáà jẹ́ kí n kú, kò sírú ẹ̀gbin, kò sírú ìwọ̀sí tí ò lè gbà mọ́ra. Ó máa gba gbogbo ẹ̀gbin àti kò sí èébú tí ẹ lè bú Wálé Olúwo láyéláyé tó fẹ́ affect ẹ̀, tó fẹ́ kó stop ẹ̀. Kò stop ẹ̀. A friend of Wale told me that Wale ti dé level ní Canada ń gbà yẹn tó jẹ́ pé tóbi bá ń pa tó bá délé ẹ̀ tó bá bu tó bá ní kó má jẹun nulẹ̀ ẹ̀ kó bọ́ sínú tọ́lẹ̀ kó ṣẹ̀lú tọ́lẹ̀ tó bá yẹ kó ní wọnú tọ́lẹ̀ tẹ́ kó lọ máa jẹun bẹ̀. Wálé máa wọ bẹ̀ á lọ jẹun bẹ̀. Ó lè jẹ oúnjẹ tán kó wá bọ́ síta kó wá máa bú ẹ o, but ibi tí ayé ẹ ti bàjẹ́ dé nìyẹn tó ti finish dé. Kẹ́ lè mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ yẹn kò sí kankan tó lè ṣe fún. Ó ti rí rẹ̀ bíi failure. Ó ti rí pé he is just struggling to survive. Èèyàn tó wá ti ń struggle pé kó o ṣáà survive, kó o má ṣáà kú tó wá ti rí nǹkan jẹ, kó ṣáà rí ilé tó ṣe nǹkan sápò tó lè fi gán bọ́ọ̀sì dé anywhere. That is the only thing tí wọ́n lè rò ní ayé ẹ̀. Eléyìí tó lóun ná kí àìmọye àwọn 419, àìmọye àwọn tó gbogbo èèyàn tó ń ṣe fraud náà ló lówó ni. Orí ẹ̀ ò jẹ́ kó lówó nídìí fraud tó ń ṣe. I'm not against anybody that do fraud. Life oníkálukú orí tó bá wù ni. Me, I cannot do it though. Anybody tó bá ń ṣe, I don't against anybody. I see people doing it. That is their luck. Tó bá ti rí wọn mú, Ọlọ́run ṣe wọn, àwọn òyìnbó náà lọ ń jí gbogbo property wa mẹ́yẹn. So táwọn náà bá rí jí níbà yìí, good luck to them. Òun ò rí ṣe ń díẹ̀. You know? What I just want to know, eléyìí tó kàn gbogbo wọn tí Wálé ń ṣe yìí, I understand. Gbogbo wọn tó ń ṣe, òye yín. He cannot manage the situation he found himself. He can never manage it. Ó máa pé ìbá máa ṣe nìyẹn tó tán máa fi yọ kúrò òbí tó wà yẹn. Kò lè manage condition tó bá rẹ̀ yẹn. Láéláé ó máa kọlu ọ̀pẹ, kọlu gbogbo nǹkan kiri. Wálé tó náà lòun ẹ̀bù Ọọ̀ni of Ifẹ̀. Wálé tí òòrùn jẹjẹ Canada ìfi jẹ́ pé kò ní owó tó lè fi ra, kò ní $10 dání. Ṣé òun ló ní fresh? Tí ọ̀jájá máa lọ bá pé wá ẹ̀bù mi kí n fi ṣe kìíní. Now I just want to talk about that ọmọ Canada yẹn. Understand? In fairness, you know, I met some of our friends, understand, and they were so disappointed about Nigeria, about Africa generally. Let me tell you something, we're in Canada here, there are a lot of Canadians here that are really interested in coming to Africa, actually Nigeria. They want to come back to their roots. A lot of people have even told me, my friend, I said, they just want to step their leg on the ground of Africa. Kan tó kú, wọ́n ṣàfẹ́ kí ẹsẹ̀ wọn kan ilẹ̀ Africa kan tó kú pé wọ́n ń raise owó kan fẹ́ lọ sí Africa. About 16 of them, they are raising money. Wọ́n bẹ̀ mí pé kí n jọ kí n mú wọn pé ká jọ lọ, wọ́n fẹ́ lọ Ghana, wọ́n fẹ́ lọ Sierra Leone, wọ́n fẹ́ lọ sí Nigeria. You know, there are a lot of people like that who really want to go back to their roots. They just want to see what is happening in Africa because of impression táwọn Western world ń fáwọn èèyàn ní Africa. Ó sì continue fẹ́ kẹ́ ara yẹn. Láéláé ó máa kọlu ọ̀pẹ, kọlu gbogbo nǹkan kiri. Wálé tó náà lòun ẹ̀bù Ọọ̀ni of Ifẹ̀. Wálé tí òòrùn jẹjẹ Canada ìfi jẹ́ pé kò ní owó tó lè fi ra, kò ní $10 dání. Ṣé òun ló ní fresh? Tí ọ̀jájá máa lọ bá pé wá ẹ̀bù mi kí n fi ṣe kìíní. Now I just want to talk about that ọmọ Canada yẹn. Understand? In fairness, you know, I met some of our friends, understand, and they were so disappointed about Nigeria, about Africa generally. Let me tell you something, we're in Canada here, there are a lot of Canadians here that are really interested in coming to Africa, actually Nigeria. They want to come back to their roots. A lot of people have even told me, my friend, I said, they just want to step their leg on the ground of Africa. Kan tó kú, wọ́n ṣàfẹ́ kí ẹsẹ̀ wọn kan ilẹ̀ Africa kan tó kú pé wọ́n ń raise owó kan fẹ́ lọ sí Africa. About 16 of them, they are raising money. Wọ́n bẹ̀ mí pé kí n jọ kí n mú wọn pé ká jọ lọ, wọ́n fẹ́ lọ Ghana, wọ́n fẹ́ lọ Sierra Leone, wọ́n fẹ́ lọ sí Nigeria. You know, there are a lot of people like that who really want to go back to their roots. They just want to see what is happening in Africa because of impression táwọn Western world ń fáwọn èèyàn ní Africa. À ń jẹ́ kó realize pé kò rí bẹ́ẹ̀. But Wálé yìí wà ní ara àwọn olórí burúkú èèyàn tí wọ́n ń ba àwọn Nàìjíríà jẹ́, tí wọ́n ń ba Africans jẹ́ lọ́dọ̀ àwọn Caribbean wọ̀nyí tó jẹ́ pé
wọ́n rí Africa as their roots. Ìgbà tí lady yẹn cherry lady yẹn, I understand, ó ṣe meet Wálé ordinarily. That girl, she's a posh girl. She just ordinarily, lady ọmọ tí Olúwo fẹ́ yẹn. Ìgbà tí Olúwo wà ní Canada yẹn, Olúwo ò lè súnmọ́ bí tí ọmọ yẹn bá wà. Láyé. Olúwo ò lè súnmọ́ ibi tí ọmọ yẹn bá wà. I met some of her friends last year. You know? Ọmọ yẹn, she's in the corporate world. She lives in a condo. Wálé ò lè rẹ́ǹtì yàrá ẹyọ kan sí apartment ní outskirts, no. Possible outcome, your prediction? I think it's going to be a draw. A draw, score draw or goalless draw? Lady yẹn, àwọn Caribbean yẹn ó wù wọ́n kán lọ sí Africa. Ọmọ yẹn àwọn èèyàn tó bá náà sọ pé aṣẹ́wó ni báwo ni ọmọ yẹn fẹ́ di aṣẹ́wó. Wọ́n ń ṣaṣẹ́wó. I'm not saying there are a lot of aṣẹ́wó ibẹ̀ aṣẹ́wó wà níbà yìí. Wọ́n pọ̀ gan gidi. Wọ́n dá sáwọn tó wá láti Africa, tó wá láti Caribbean, tó wá láti gbogbo ẹ̀bọ̀. Irú ọmọ yẹn, when you look at her, it's like she has been in Canada. Bóyá ibi iná máa bí sí. Understand? According to her friend, wọ́n ní pé bíbá yìí iná bí sí. Àwọn ọmọ tó bá bí sí báyìí ìgbàgbé má kọ̀rọ̀ aṣẹ́wó mọ́ wọn. Aṣẹ́wó bá wo. Kí náà fẹ́ máa fi aṣẹ́wó fún? When they go to school, they graduate, they get good job. Abolọ́mọ obìnrin sìn ọkàn mi balẹ̀ gidi. Tó bá ṣe tán school, ó máa lọ wáṣẹ́. Kò sọ lórí burúkú commissioner kan àbí olórí burúkú government official kan tó bá ní òun fẹ́ bá sùn kó tó fún níṣẹ́ kó lè ṣẹlẹ̀ ní ìlú òyìnbó. Ẹ gbàgbé gbogbo ẹ̀. Pẹ̀tà fi ń gbàdúrà rẹ̀ ká jẹ́ kí Nàìjíríà dá nìyẹn kẹ́ yé vote àwọn olórí burúkú, ká vote àwọn èèyàn gidi. Nàìjíríà náà máa dàbí bí ìlú ìṣèlú ìsìn. Understand? Ọmọ yẹn ó lọ ó exploit ní tiẹ̀ ní òun fẹ́ lọ wo bí Africa ṣe rí ó tẹ̀lé ọ̀rẹ́ ẹ̀ lọ ó rí Olúwo chance ẹ̀. Ó rí Olúwo, ó believe pé Olúwo is just like, ó believe pé Olúwo pé ara level àwọn Ẹlẹ́gùṣì yẹn ló fi Olúwo sí tó fi tẹ̀lé. Understand? And along the line, if you look at the girl, you know that she's the kind of girl tó jẹ́ pé ó wù kó jókòó sí Africa, ó wù kó farabalẹ̀ sí Africa. Inú ẹ̀ dùn kó wà ní Africa, kó tún jẹ́ olórí. She's so proud about it. And whoever that is calling that girl and aṣẹ́wó that everybody has to check out today, how can you be calling that kind of a girl aṣẹ́wó? Èèyàn tó sọ pé the second day tó lọ bá Olúwo, Olúwo ò nílé kò ní kankan kò ní kọ́bọ̀. Ṣé pé ẹ̀yin tẹ̀ ń ṣaṣẹ́wó, most of you say complain aṣẹ́wó nìyí náà. Aṣẹ́wó nìyí. Ṣé lè rí Olúwo ní condition tó lóun bá Olúwo yẹn jẹ́ aṣẹ́wó kẹ́dúró tì. Ó dúró tì náà ó bí wẹ́ kó ṣaṣẹ́wó nìyẹn. She wasn't after his money, but she just want to get herself together. Ó dẹ̀ sọ pé mọ̀mísí àti pọ̀sí òun ọjọ́ sí papọ̀ òun ò fẹ́ kí tòun náà rí bẹ́ẹ̀. Òun fẹ́ kó dúró ti Olúwo chance ẹ̀ ni. Understand ni Olúwo has really set a very bad precedent. Lójú àwọn Caribbean wọ̀nyẹn. We try to let them realize that everybody is not like that. Understand? Olúwo, I will advise you, ó jẹ́ yàfọ́tò tó pọ̀ gidi. So that tọ́tò bá ti ń sunkún lẹ́tà wàá máa rántí gbogbo ìjọba rí. Ó bọ́ lọ́wọ́ ẹ̀. So ara àwọn nǹkan tá à ń sọ tí ọ̀pọ̀lọpọ̀ òkè ń tí a fẹ́ káwọn èèyàn mọ̀ nìyẹn nípa Olúwo. Ẹ rí i pé kò tó gbà ń sàrà ẹ wo nǹkan tọkùnrin yìí fi sọ̀rọ̀ ẹ̀. Ìyẹn tó chief pátápátá Olúwo. Ọmọ ojú ọ̀rọ̀ láre ni ọmọ orí ẹni ni. Ọmọ lẹ́lẹ̀ ni tí wọ́n á sọ̀dọ̀ ọmọ orí ẹni lójijì. Ẹ pé yóò padà bára ẹ̀ lẹ́lẹ̀ nítorí pé kò wọn ò àyànmọ́ rẹ̀ ò kò ṣe nǹkan gidi. Torí ẹ̀ ni ẹni tẹ́ ẹ bá fẹ́ fọlá fún tẹ́ ẹ bá rí kẹ́ ẹ wò dáadáa àtúbọ̀tán Olúwo lẹ rí wọn. Àtúbọ̀tán kí ẹ máa fi ojú ọ̀rọ̀ lárí kí ẹ máa gbé wọn sórí ọlá. Lẹ rí ẹ̀. Then púpọ̀ nú ẹ̀ tá a rí bá wí jù àwọn afọbajẹ àwọn náà da ìlú òru náà ba àpèrè ìwó jẹ́ níbi ìjẹkújẹ níbi ká máa lọ wá agbára connection pé tá a bá fi tiwa síbẹ̀ ìyẹn tiwa á máa rí control òun ló bá Ìwó dé ibi tí wọ́n bá dé. Ṣé Olúwo sójọ ìyẹn tó yẹ kí wọ́n gbé sírú àpèrè yẹn? Ara wọn yẹn gidi tó wà learned nínú ìran yẹn lágboolé ọba níwò tó yẹ kí wọ́n
tó yẹ kí wọ́n darí àpèrè Ìwó tí wọn ò l'opportunity tí ìlú òfin ní chance. Òun ni ò jẹ́ irú àwọn ìgbésẹ̀ yìí ni ò jẹ́ kí Áfíríkà ó tẹ̀síwájú tá a fi wà níbi tá a wà lénìí. Ẹ lọ wo condition Áfíríkà lọ, ẹ wo nǹkan tí ọkùnrin yìí sọ. Ó ní tó bá mọ́ obìnrin lọ school, ọmọbìnrin tán bí sí Canada tó lọ school Canada tó graduate, ó ní commissioner ò lè bá a sọ nítorí pé ó fẹ́ fún níṣẹ́. Kò sí nǹkan tó fi báwọn commissioner ṣe fẹ́ torí pé fẹ́ fún níṣẹ́. Bọ̀ ẹ wo Nàìjíríà ń bí kẹ́ fi owó ńlá tọ́ ọmọ tán commissioner àbí minister ò bá tí ì rí owó ọmọ yẹn kò lè ríṣẹ́ gidi. Ní iṣẹ́ dáadáa gan ọ̀gá lè ṣe fẹ́ kọ́kọ́ bá sùn lẹ́kọ́ tó fún iṣẹ́. System tá a rán nìyẹn níbí báyìí. Òun náà wọ́n gbé dé bí ipò ọba. Òun ló bá gba àwọn àpèrè wọn yẹn jẹ́ tẹ́ ẹ rí táwọn bá ń ṣe dáadáa tán ṣe tó wù wọ́n. Tá a bá débẹ̀ nìyẹn ṣé iná ti rí báyìí sẹ́. Torí ẹ̀ la fi ń ké àtúbọ̀tán Olúwo, àtúbọ̀tán òun lẹ̀ ń rí. Ọdún wo náà jọba tí gbogbo ẹ ti escalate báyìí, jó wọn jolúwo tí gbogbo ẹ dàrú bí ẹsẹ̀ télọ̀ tí ò lójútu mọ́. Tó bá tún sinmi lọ yóò tó bẹ̀rẹ̀ dáadáa kan. Ìwọ kan lọ fọ́ba létí ní mítìn lọ́balọ́ba. Níjọ́ tẹ̀yìn ti ń rìn ní orílẹ̀ ilẹ̀ Yorùbá ẹ ti gbọ́ nùtàn pé ọba kan ta ọba kan láyà, odidi ọba. Olúwo ló ń kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ láì ṣe tọ́ọ̀gì. Láì ṣe àráìsà ọgbà létí ọ̀tọ̀ náà yanjú àti gba yẹn lẹ́ka gọ́vnà yẹn ti kọ́kọ́ yọ. Ìgbà tó Olúwo ti gbá ọba létí ló yẹ ká ti yọ. Tí ì bá ṣe pé àwọn èèyàn pẹ̀tù sí àwọ̀ yẹn táwọn aráàlú yẹn tẹ́ gbá ọba wọn létí náà bá dìde ogun sí wò sógun ogun abẹ́lé ò ní bẹ̀rẹ̀. Àbí yẹn ó gba ọba ìlú irú ìlú tèmi wọ́n gba ọba ìlú mi létí àníkápọ̀ kọ́rún lọ́bẹ̀ lọ́jà. Mo ṣe rí nìyẹn káàkiri. Ọba kan gbọ́ba kan létí òun náà ló kọ́kọ́ dálẹ̀. Òun náà lọ́ba àkọ́kọ́ tí ó dorí àpèrè gbogbo àwọn ọba tó ti kú sẹ́yìn, àwọn ọba tó ti wàjà, ó sì ní kí wọ́n wú òkú wọn ká máa rù wọn lọ bòmíì. Olúwo náà ni. Èmi ò mọ gbogbo ohun tó rí tí fi ń ṣe bẹ́ẹ̀. Ẹ̀dẹ̀ lọ́mọba ní. Ẹ̀yin Ìwó àtúbọ̀tán kéèyàn máa fọ́ máa lè jọba òun lè rìn wù. Ṣé rí pé àpèrè ọba nílẹ̀ Yorùbá ń sìn ó ti gba pé kéèyàn máa ṣe DNA kí wọ́n tó fìyàn jẹ. Tẹ́ ẹ̀ bá fẹ́ tún jẹ ọba bí irú Rashidi Olúwo, àpèrè ọba nílẹ̀ Yorùbá ó ti pọn dandan báyìí. Wọ́n gbọ́dọ̀ máa ṣe DNA wọn kí wọ́n tó gbé ìgbésẹ̀ kí wọ́n tó gbé wọn sípò ipò ọba nílẹ̀ Yorùbá. Tẹ́ ẹ̀ bá ti fẹ́ kí ìrìn àjò máa rí bí ṣe ń rìn irú àwọn àtúbọ̀tán Olúwo yìí kọ́ lọ́ba láàánú kó ṣàánú wa kó bá ṣe jù àánú wọlé Yorùbá. Àkànníṣà ká sáré fi ọ̀rọ̀ brọ́dà wa yẹn tó yín létí ni títí tá fún mi mákọ̀tún ètò mi ìbọ̀. Èmi náà tún ni bàbá àṣà.